tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àmà tún ti dé o mo kí yín o wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá tó Yorùbá sọ wípé alùbàtà kan èé dárin tó túmọ̀ sí wípé ó dolú fi mọ ó tó bẹ́ẹ̀ ó tó gẹ́ ẹ wò ó ìròyìn ní yàjọ́yàjọ́ ni mo ní kí n sáré gbé yín débẹ̀ wọ́n ti yarí o wọ́n ti yarí pátápátá báyìí o wọ́n ti yarí mọ́ àjọ àgbáyé lọ́wọ́ o Oloye àti Prof Akintoye wọ́n ti yarí o wọ́n ti yarí tán fún àjọ àgbáyé pátápátá ní òmìnira bá dé o wọ́n ní pé sẹ́ ẹ dákẹ́ àní gbogbo àwọn lámbà tẹ̀ fún wa yẹn a ní àṣemọ́ àní gbogbo àwọn calming down gbogbo àwọn ìwàásù tẹ̀ ń wà fún wa yẹn aláàṣemọ́ àwọn ọmọ mi ti ṣetán àti lọ gbogbo wa ti ṣetán láti pín ẹ pín orílẹ̀-èdè yìí ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni o òun ni Olóyè Adéyẹmọ Sunday Igboho òòṣà ló bá yarí mọ́ àwọn àjọ àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí Olóyè Adéyẹmọ Sunday Igboho òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rẹ́rìn ká sọ pé àrẹ́rìn owó bàbá dámì bẹ́ẹ̀ ni o bàbá ti yarí àti Professor Banji wọ́n ti yarí mọ́ àwọn àjọ àgbáyé lọ́wọ́ wípé èyí tí àwọn Fúlàní pa wá ti tó gẹ́ èyí tí àwọn Fúlàní darí ilẹ̀ wa ti tó gẹ́ wípé kí wọ́n fi orí ilẹ̀ bàbá wa sílẹ̀ a ní àṣẹ mọ́ a ò fẹ́ ọwọ́ Fúlàní mọ́ lórí ilẹ̀ wa àní kí wọ́n fi wá sílẹ̀ lọ́wọ́ báyìí wọn gbọ́ kankan mọ́ o àwọn bàbá yẹn ti wá bínú báyìí wọ́n ní èyí tí wọ́n ṣe tó gẹ́ lórí ilẹ̀ wa dìwé bí wọ́n ṣe ń pa wá tí wọ́n ń pa àwọn ògo ọjọ́ ọ̀la Yorùbá débi pé wọ́n tún jí wọn gbé wọ́n tún fi wọ́n gbowó lọ́wọ́ wa àwọn bàbá yìí ti bínú wọn láwọn ò ṣe mọ́ wọ́n ní kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí pé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ gbogbo bí àwọn Fúlàní ṣe ń pa wá tó dẹ̀ jẹ́ wípé wọ́n ń ṣẹlẹ̀ wa báṣubàṣu tí wọn ò tiẹ̀ bìkítà débi pé àwọn ìjọba gan wọn ò dá sí èyí ló jẹ́ kí bàbá sọ tìgboyà tó wá jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá panupọ̀ wípé bàbá làánú lọ láti lọ sókìní láti lọ kojú wa láti lọ ṣojú wa bàbá wa sọ tìgboyà pé aláwọ̀ Fúlàní ó tó gẹ́ ẹ fi ilẹ̀ wálẹ̀ bàbá ò wá sọ lásán wọ́n fa àwọn kókó ọ̀rọ̀ ìdí tó fi jẹ́ pé yes gbogbo Yorùbá gbọ́dọ̀ dádúró lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n sọ àwọn kókó tó jẹ́ pé a fi nílò láti dúró nítorí wípé àwọn ará bíi àtọ̀húnrìn wa ni wọ́n wá láti wá gba ilẹ̀ wa ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ti dìde o ó ti ní sẹ́ẹ̀ a ò ṣe mọ́ débi wípé ìgbà tí bàbá máa fa àwọn kókó ìdí ọ̀rọ̀ jáde wọ́n gbé wa débẹ̀ ọmọ Yorùbá àwọn ìjọba Nàìjíríà yìí wọ́n ti pa ọmọ Yorùbá lọ wọ́n ti ṣe ọmọ Yorùbá lọ́ṣẹ́ pẹ̀lú total of estimation tó ṣe jáde ó fi hàn wípé wọ́n ti pa 29,000 of Yorùbá people kí ló dé lára wa lásán wọ́n ti pa tó yẹn síbẹ̀ àdẹ̀ gbọ́ pé wọ́n pa àwọn Fúlàní 15,000 rárá kí ló dé ṣé Yorùbá nìkan ni ṣé ẹ fẹ́ pa wá tán ni ẹ wo ìyá mi bàbá mi ṣe tí dìí ta fi pariwo wípé a ní àṣemọ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ a ní àṣemọ́ ẹ pín gàrí ẹ jẹ́ kó ní kálukú lọ èyí tá a ṣe ti tó èyí tó pa wá ti tó bẹ́ẹ̀ ni ó tó gé alùbàtà kan òkè ń dárin ẹ fi wá sílẹ̀ ẹ yọ̀ǹda ẹja mọ́ ọ lọ ṣé ẹ mọ̀ pé tá a bá fẹ́ sọ náà ní ìgbà ayé ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìyẹn Muhammadu Buhari ìṣọwọ́ bó ṣe pa àwọn ọmọ Yorùbá gan lásán ó pọ̀ till now tí ìgbà tó wá ta tún pariwo pé Yorùbá ló kàn till now wọ́n sì tún pa wá débi pé wọ́n wá sọ wá di kíní kò dẹ̀ sí ìkọ̀kọ̀ tí àwọn ìjọba yẹn rí ṣe sí ṣé wá dìdí ta fi sọ pé a gbọ́dọ̀ dádúró lọ́tọ̀ọ̀tọ̀ torí àwọn tí wọ́n pa yẹn náà ṣe bí òbí kan ló bí wọn ṣe bí ògo kan ni wọ́n pa mọ́lẹ̀ yẹn ṣó nígbà tó bá tó jẹ gbogbo wa run ẹ wọ ìyá mi bàbá ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ ẹ jẹ́ ká dìde o ẹ jẹ́ ká sọ fún wọn pé ó tó gẹ́ nítorí àwọn bàbá kan ti fi ìgboyà sọ̀rọ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ já ṣera wa níwọ̀n kan ká dìde fún òmìnira wa nítorí òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó ká bá sọ pé
kò dọ́dọ̀ wa wọ́n pa wọ́n níbì kan ẹ jọ ẹ rántí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ni ó ṣeé ṣe kó padà kan ẹlòmíì tó máa kànyàn àdúrà ni pé kọ́lọ̀ má jà bọ́ sọ́wọ́ wọn ni ìdí nìyí tó fi jẹ́ pé a ní láti dìde nítorí pé a lè máa wò báyìí lọ náà a lè káwọ́rọ̀ ká máa wo àwọn aráabí kí wọ́n máa pa wá lọ a ò lè káwọ́rọ̀ ká máa wo àwọn aráabí kí wọ́n máa jí wa gbé bó ṣe wù wọ́n a ò lè káwọ́rọ̀ kó máa ṣe ohun oríṣiríṣi kó máa bo ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wa jẹ́ ìdí nìyí tá a fi sọ pé sẹ́ẹ̀ a ò ṣe mọ́ ìdí nìyí tá a fi sọ pé kẹ́ máa bá wa táàjì gbogbo àwọn kẹ́ máa gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń kọ́mẹ̀ntì ẹ máa táàjì àwọn international community náà síbẹ̀ kí wọ́n lè mọ̀ pé aláàṣẹ mọ́ ìdí nìyí tí bàbá fi fohùn lẹ̀ fáwọn international community pé a ní àṣẹ mọ́ ó tó gẹ́ bẹ́ẹ̀ ni o bàbá sọ́kò wọn pé àṣẹ mọ́ ẹ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ a ò lè káwọ́rọ̀ káwọn arábí máa pa wá lọ lọ́ọ̀lì ní name of what wọn Nàìjíríà sódì ìgbà tó bá run wá tán torí ẹ̀ la ṣe sọ pé tẹ bá wà ní comment section ẹ máa bá wa kọ síbẹ̀ wípé Yorùbá nation no going back ẹ máa bá wa tag àwọn international community síbẹ̀ kọ́ lè mọ̀ wípé àní gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ti fi ohùn ṣe kan pé àṣemọ́ bẹ́ẹ̀ ni o ẹ wò ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan ẹ jẹ́ gbọ́ ohun tí ó lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni o Professor Banji Akintoye is our representative bẹ́ẹ̀ ni o òun láṣojú wa àti Olóyè Adéyẹmọ Sunday Igboho for Yorùbá nation Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni o Yorùbá nation no going back Yorùbá nation is the only solution o bẹ́ẹ̀ ni thank you baba wa Professor Banji Akintoye and Olóyè Adéyẹmọ Sunday Igboho our good leader and our representative we really appreciate your effort o bẹ́ẹ̀ ni we really appreciate both of you for the hard work ẹ wo Yorùbá nation la fẹ́ enough is enough ó tó gẹ́ a fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ a fẹ́ dá dúró níbi tó jẹ́ pé ìtura àtòmìnira ti dé bá àwa gan fúnra ara wa bẹ́ẹ̀ ni ẹ wo ẹ̀yin bàbá méjèèjì ẹ̀yin bàbá wa méjèèjì ẹ gbà wá o ó tó gẹ́ ṣùgbọ́n àbẹ́gẹ́ o kí wọ́n yarí délẹ̀délẹ̀ ni o bẹ́ẹ̀ ni o kí wọ́n yarí kalẹ̀ kí wọ́n dá Yorùbá nation sílẹ̀ kódà kúrò lọ́wọ́ àwọn Fúlàní bẹ́ẹ̀ ni torí pé ó ti sú wa bàbá Banji Akintoye Chief Olóyè Adéyẹmọ Sunday Igboho akíyìn o ẹ wò ẹ kú iṣẹ́ takuntakun Professor Banji Akintoye Yorùbá nation la fẹ́ no retreat no surrender bẹ́ẹ̀ ni o la fífi àsìkò ìdágbére fún yín pé àgbẹ̀ oníroko títí o kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé ẹ wo ẹ̀yin àmẹ́yìn bàbá mi ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ nílé olóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé Yorùbá nation òun la fẹ́ ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó la fi àsìkò ìdágbére fún yín pé God bless Yorùbá nation ó dàbọ̀.